ẹ̀yin èèyàn lé bàbá wa bínú wọn yọ ancient sword jáde. Kí ló dé? Kí ló fa ìbínú bàbá Erin ńlá? Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí jẹ́ kàyéfì, ó dẹ̀ yà wá lẹ́nu nígbà tí a gbọ́ wípé bàbá wa wọ́n fa ancient sword jáde. Wọ́n ní kí ló fà á? Ẹ̀yin náà ẹ gbọ́ nípa voice note kan tó jáde tó link síta wípé kí kábíyèsí kí wọ́n pretend bí ẹni pé àwọn ti gbọ́ ọ̀rọ̀ àti wàhálà ìpè tí ìpè Naomi bá ti wá wọlé ìpè kan wá ṣẹ̀ṣẹ̀ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àǹtí wa. Nǹkan tí wọ́n ní wọ́n sọ sínú voice note yẹn ni ń bọ̀, wọ́n ní ó link sí ọwọ́ àǹtí wa. Ṣùgbọ́n àwọn fámìlì wọn bá dìde o, àwọn fẹ́ wá rí kábíyèsí lórí ọ̀rọ̀ yìí, àwọn fẹ́ wá rí kábíyèsí lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní wọ́n wá in bundles ni o. Wọ́n nígbà tán dé ẹnu security gate, wọ́n ní àwọn security pé kábíyèsí pé ṣé kábíyèsí fẹ́ kí wọ́n wọlé. Wọ́n ní kábíyèsí ní kán wọlé. Wọ́n ní kán tó dé bàbá ti lọ mú ancient sword, wọ́n ti yọ. Wọ́n ní ìgbà tí àwọn fámílì àǹtí wa arú tó ń ṣí ilẹ̀kùn tí wọ́n wọlé first gate second gate tó di third gate tó ń rí bàbá wa tó ti jókòó pẹ̀lú ancient sword. Wọ́n ní ilé kòkó ní tagbe ni. Wọ́n ní wọ́n ń sáré, wọ́n ní wọ́n fẹ́ lè máa tẹ orí ara wọn pẹ̀lú eré tó ń sá yìí. Wọ́n ní gbogbo wọn yà fún mi jẹ́ ń lọ, yà fún mi jẹ́ ń lọ, jàù eré lẹ́sẹ̀ ràgó. Wọ́n ní wọ́n bá ya dànù, wọ́n náà bá ya dànù, wọ́n láwọn tí wọ́n rí àwọn èèyàn tó ń sáré tí wọ́n mọ nǹkan tó ń lé wọn, wọ́n láwọn náà bá tún kéré mọ́lẹ̀ làwọn náà bá ń sáré. Kí ló ń lé yín? Ẹ̀yin èèyàn lé kábíyèsí ò ṣeré o, kábíyèsí ò ṣeré rárá, kábíyèsí ò ṣeré. Ẹ̀yin èèyàn, nǹkan tí ò yé mi lọ́rọ̀ àǹtí Wàhálù yìí ni pé nǹkan tí àǹtí Wàhálù fẹ́ máa jà fún yìí, nǹkan tí ò yé mi nìyẹn. Ìjà ẹbí ni àǹtí Wàhálù ń jà, ìjà ẹbí lẹ́ ń jà. Tí ẹ bá máa ja ìjà ẹbí, ẹni ẹlẹ́ni ẹlẹ́kùn lé ọkọ ẹ̀, ẹ gba palace, ẹ gba kábíyèsí, ẹ rí ìfẹ́, ẹ rí dùnnú, ẹ ráyọ̀nù palace. Ìfẹ́ tẹ̀ ń wá ẹ̀ lè rí nítorí pé nǹkan ní nǹkan lẹ gbà, nítorí wípé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lẹ gbà. Nǹkan tó fà gangan nìyẹn. Ẹ̀yin fámìlì àǹtí Wàhálù náà ẹ wá dìde, ẹ lè fẹ́ wá bá kábíyèsí, ẹ fẹ́ wá bí wọ́n ipe báwo náà ṣe máa sọrú ọ̀rọ̀ báyẹn. Kábíyèsí ni wọ́n. Ṣé èèyàn máa ń bá kábíyèsí wí ẹjọ́ ni? Ṣé èèyàn ń bá kábíyèsí wí ẹjọ́ ni? Ẹ̀yin ará lé, ẹ̀yin èèyàn lé, èyí lágbára o. Wọ́n ní ìgbà tí bàbá wa fa ancient sword tí wọ́n yọ báyìí, wọ́n náà mú eré ni o. Wọ́n ní ẹni tó rí iyọ̀ òdìlé ni ọ̀rọ̀ yẹn ni wọ́n fi ṣe. Ẹ̀yin ará lé, mo kí yín ìpè ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Báwo ni gbogbo lè ń kọ́, ṣé àlàáfíà ni àbá yín? Orúkọ mi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ lórí channel yìí. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. A máa ń sọ politics gist wa ní weekend, Saturday àti Sunday. A dẹ̀ máa ń sọ royal gist wa àti celebrity gist wa máa ń sọ ní Monday títí di Friday. Ẹ̀yin ará ilé ẹ kàn sí wa ní Mashola Gist TV @gmail.com. Tí ẹ bá ní ìpolówó ọjà lọ́lọ́kan òjọ̀kan tí ẹ fẹ́ polówó, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi. Àmín. Ẹ̀yin èèyàn lé, kìí ṣe nǹkan kékeré. Bàbá wa ní wọ́n fẹ́ wá bá wọn wí ẹjọ́, ẹ ṣílẹ̀kùn fún wọn, ẹ jẹ́ kán wọlé. Wọ́n náà ya dànù ni. Nígbà tán rí bàbá wa pẹ̀lú ancient sword, wọ́n náà ya dànù ni. Kí ló dé?
dẹ̀ tí ẹ wá fi wá sọ kábíyèsí di pé anytime ẹ máa àtáàkì kábíyèsí. Ṣé ìgbà tí ẹ̀yin fámílì yìí nígbà tẹ́ ẹ mọ̀ ẹ fẹ́ wá bá kábíyèsí rojọ́, ṣé gbogbo ìwà tí àǹtí wa Arúwù nu pálásì yẹn ń gbà yẹn tí wọ́n ń sọ tí gbogbo tó yẹ pé oríṣiríṣi nǹkan la gbọ́ tó ń ṣe, ṣẹ́yìn bá wọn wí? Ṣé ẹ bá wọn wí? Ẹ bá wọn wí nítorí pé ẹ ń gba owó lọ́wọ́ wọn, ẹ lè bá wọn sòótọ́ ọ̀rọ̀. Ní ìsìn ọ̀rọ̀ wá délẹ̀, ẹ wá ń sọ pé ẹ fẹ́ wá bá kábíyèsí, ẹ fẹ́ wá bá kábíyèsí, ẹ fẹ́ yẹ kó sọ̀rọ̀ ń pa voice note, ọ̀rọ̀ voice note lè yìí. Ṣọ́rọ̀ voice note lè yìí. Ẹ jẹ́ ká respect ara wa náà. Kábíyèsí ti ní sùúrù tó. So ní ìsìn kábíyèsí ò ráyè ẹjọ́, wọn ò ráyè àròyé mọ́ ẹnikẹ́ni tó bá ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ ajẹyún ẹ̀ níṣu, òun ló ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ̀yin aráalé, bá ṣe gbọ́ gist nìyẹn o, la ní ká fi tó yín létí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o, ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ní agbára Ọlọ́run wọ́n yín ò ní kàn sàlẹ̀ àpò, òkè ní ọlá yín á máa lọ o. Please share this video, like and subscribe. Ẹ má gbàgbé, ó ṣe pàtàkì. Ẹ bá wa fún fídíò yìí ní thumbs up. God Almighty will bless you. Thank you so much.